it is not who I am, but I don't know what I'm going through right now. You know, can there be a time that I will just... Be everybody. Be everybody. Firstly, I want to say this. Let's stop throwing some negative words to Bisola Oke, Eleyele, Ejo, Ejekagbe, Tisapakan. Let's salute our courage. Ejekagbo Shubakari fún pé ó tẹ̀ jáde. Lótìtọ́ àti lódodo oníkálukú ló ní ohun tó ń pass through. Ṣùgbọ́n fún òun láti pa ìtìjú tì láti wá jáde láti wá sọ pé nǹkan báyìí ni òun là kọjá. Èmi ò mọ̀ bóyá ó ti lè ṣe àwọn èèyàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kò wà dáadáa sí àwọn èèyàn kan àbí when she was making it then gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ pé ta ló sọ fún ìgbà tí gbogbo ẹ̀ wá dẹnu kọlẹ̀ nísìnyí ló wá ń pariwo jáde oríṣiríṣi àwọn comment ni mo ti rí láti ìgbà tí incident yẹn ti ṣẹlẹ̀ láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti jáde fọ́nrán yẹn ti jáde and I see out of comment mo rí bí 80 comments 80% of comments tí wọ́n jẹ́ pé wọ́n kàn bu ẹnu àtẹ́lu Bisola Oke Eleyele ni pé ṣégbà tó make ẹ̀ ṣe ó pé àwọn sí ni ìgbà tí ó yẹ kó jára mọ́ṣẹ́ kó ṣe kíní kan ìgbà kan àwọn kan tàmẹ́dò pé ẹ̀gbọ́n ẹlọ́wà bí kan jókòó sí oníkàlùkù lónìí tó ń pass through ní Nàìjíríà tí a wà yìí and I look mo dẹ̀ sọ pé Ọlọ́run ikú ló mẹ́ja kákò tí yàrá bá gbé ní sọ́lẹ̀ kékeré àmàgòrí ẹni ohun tó kú ṣẹlẹ̀ sí Bisola Oke Eleyele kì í ṣe pé ohun tó òun náà fẹ́ kó ṣẹlẹ̀ sí òun ni but mo kọ̀ tó wá ń rọ ẹ̀yin ènìyàn ẹ jọ̀ọ́ dábàá lè fún wàrà ẹ má jẹ́ ká dá wàrà nù let's try to help in any ways not about money only kì í ṣe ọ̀rọ̀ ipa owó nìkan little prayer too can go a very long way in her life because at this point she needs strength physically spiritually she needs to get it right so fún ẹ̀yin ènìyàn we should stop this comment abusive word that thing send ẹ kò jẹ́ ká tẹ respect ẹ wípé ó gbìyànjú láti sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló mọ bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀ oníkálukú ló mọ bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀ oníkálukú ló mọ bí tó ń lọ ló dẹ̀ mọ ohun tó ń pass through ní tòótọ́ so ẹ jọ ohun tó kọ wájú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sí ẹlòmíì ohun tí a pàrọ̀ rí tó ń rẹ́rìn lágbẹ̀ níbi tó ń fi sunkún please let's respect and this is not time to send some negative words to her that aside now to the main person Bisola Oke Eleyele Bisola Oke Eleyele that we know then 2004 with the likes of Shola Alinsin, Larry Teriba, Tope Alabi, bẹ́ẹ̀ lọ. Because ohun tó ń yà mí lẹ́nu pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí Bisola Oke Eleyele ni pé how did this happen? Now the question is that, and I want to let her know, ẹ jọ̀ọ́ tẹ́ bá lè bá mi fi ránṣẹ́ sí, ẹ bá mi share dọ̀dọ̀ Bisola Oke Eleyele, that where did she get it wrong? Where did she get it wrong? Spiritually, physically. There are some things on the way the question is that where did she get it wrong? We know that Bisola Oke Eleyele then dájúgbàjà olórin ní nígbà náà tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn kódà nínú comment kan tí mo rí ọ̀pọ̀ àwọn èèyàn look up tó jẹ́ pé ẹ̀yin gan lẹ fún wa ní ginger ẹ̀yin lẹ inspire wa láti tẹ̀lé ìlànà orin yìí so tí nǹkan báyẹn bá lè máa wáyé nígbà náà kí ló dé she herself need to discover where and ibo ló ti ṣe wá because all these things kòkòrò ṣàdédé lè bẹ̀rẹ̀ ní ọjọ́ kan ó máa jẹ́ díẹ̀ àròkùn yẹn á ti máa wá àti bẹ́ẹ̀ gan ló yẹ kó ti máa ṣe àkíyèsí kó dẹ̀ mọ nǹkan tó yẹ kó ṣe ní àsìkò yẹn so Bisola Oke Eleyele to be sincere with you ma with due respect ẹ ní láti rediscover ara yín you need to go back to your drawing board you need to look at it very well ibo lẹ ti get it wrong kí làwọn nǹkan tó fà á tó fi di wípé ìṣubú yẹn ó ń wáyé díẹ̀díẹ̀ tó fi di wípé ó fẹ́ ju kẹ̀kẹ́ báyìí. That's one thing I just want you to know. Regardless of people helping you now, regardless of béèrè fún ìrànlọ́wọ́ fẹ́ padà sí stardom. Please work on that. Because the likes of Tope Alabi, Shola Alinsin, Larry Teriba, àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà ṣáà mèkè. Àjọmọ̀ yìí nígbà náà ni tí n bá ṣe. I stand to be corrected. Okay, ẹ jẹ́ ká fi yẹn lẹ̀. Ẹ jẹ́ ká lọ sí ibi tí ọ̀rọ̀ kan. And that is after she discovered herself spiritually, physically, ó ní ọ̀rọ̀ àmọ̀ràn kan tíyàn kan sọ kí n tó tẹ̀sọ̀ wájú sí next story mi. Ẹ jẹ́ ká gbọ́ tí wọ́n bá lè mú ilé iṣẹ́ o tí wọ́n bá lè mú lò àwúlò púpọ̀ fún wọn ẹ jẹ́ ká wò. Mo ń darí fídíò mi sí ìyá Bisola Oke tán bá rí fídíò mi wò ẹ jẹ́ bá mi táàgì wọn. Ẹ gbọ́ Bíbélì sọ wípé bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú á jẹ́ pé agbára rẹ̀ ò tó nǹkan. Mo kàn fẹ́ rán ilé tí ni nínú orin yín tẹ sọ́ngbà náà. Ẹ má gbàgbé ẹni tó fún yín lédìdí
ẹ má gbàgbé wípé ẹ ṣèlérí wípé ẹ pa ìdìdí náà mọ́. Ẹ má gbàgbé ìgbà tẹ́ sọ pé kẹ́ tó so ohunkóhun ẹ fi tó Ọlọ́run létí. Ẹ má gbàgbé ìgbà tẹ́ sọ wípé kẹ́ tó so ohunkóhun ẹ fi lọ̀, torí pé ó ní ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo. Ṣé kẹ́ ẹ máa ṣe lọ, kẹ́ ẹ máa tẹ̀síwájú nínú ìrìn àjò náà. Ẹ má gbàgbé ẹni tó sọ fún yín nígbà náà wípé kẹ́ ẹ tẹ̀síwájú nínú ìrìn àjò náà. Ẹni yẹn náà lẹ́lọ́ padà lọ bá wípé sọ wá ti fẹ́ kọ̀ mí lẹ̀ nínú ìrìn àjò yìí ni. Ẹ má gbàgbé ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kí ni ó àyà mi kó nú ìfẹ́ Kristi. Ṣé fẹ́ yà kó nú ìfẹ́ Kristi ni? Ṣé àìní ni, àìríná, ìhòhò, ewu ìgbà ìsinsìnyí, èwo nínú wọn ló fẹ́ yà yín kúrò nínú ìfẹ́ Kristi? Ìrìn àjò máa ń rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyá Ṣọlá àlè ṣe sọ. Ó máa ń sún yẹn gbà mí. Ẹ gbọ́ mi, ìnira Jóòbù lọ́lọ́run fi ń yangàn lọ́run. Bẹ́ẹ̀ ni ìnira Jóòbù ni Ọlọ́run fi ń yangàn lọ́run. Ẹ má gbàgbé májẹ̀mú tẹ́yìn àtọlọ́run jọ dá. Ẹ lọ bá ẹni tẹ́ ẹ bá dá májẹ̀mú, kì í ṣe èèyàn lẹ bá dá májẹ̀mú. Ẹni tẹ́ ẹ bá dá májẹ̀mú lẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ wípé só ti kọ̀ mí lẹ̀ ni. Ó dáa, ẹ lọ wo bí tẹ́ ẹ ti ṣubú, kí lẹ ṣe gangan. Ẹ lọ ní ọ̀rọ̀, ẹ lọ bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀. Mo gbàdúrà pé Ọlọ́run ó tún yín nínú. Ó máa ń súyàn, ó máa ń rí bẹ́ẹ̀, ìrìn àjò máa ń rí bẹ́ẹ̀. Ó máa ń dàbí ẹni wípé kí ló wá dé, kí ló ṣẹlẹ̀ sí mi sí dáadáa tó ni. Ṣùgbọ́n ẹ níyàn, kì í ṣe èèyàn. Lẹ bá ní májẹ̀mú, Ọlọ́run lẹ bá ní májẹ̀mú, ẹ lọ bá Ọlọ́run padà. Àlàáfíà fún yín. Now, good music still sells. I mean, good music still sells. I will not accept that from Bisola Oke Eleyele, because you have to position yourself. Tó bá mọ̀ pé ó fẹ́ jẹ́ kí orin yẹn kó wà relevant till now. You have to position yourself. Like I said earlier, she needs to discover herself. If she discover herself that the Bisola Eleyele, the Bisola Eleyele that we knew then, nobody discover her, right? Her music will still flow. Good music still sells. Ṣọlá sing good music and ó ṣì ń tà. Tọ́pẹ́ Àlàbí kan àwọn orin gidi, ó ṣì ń tà. Ìyàwó Agan Bọ́lá Ààrẹ, ó ṣì ń kọrin gidi, ó dẹ̀ ṣì ń tà. Larry Teriba the likes, ó ṣì ń kan àwọn orin gidi, ó dẹ̀ ṣì ń tà. So that is why I'm keep emphasizing on it. If you try to discover yourself, Bisola Oke Eleyele, your music will go back to the stadium. Good music still sells. Ẹ̀yin ni kẹ́ mọ̀ bí tẹ́ ti tún okùn ṣòkòtò yín so dáadáa. Because now, ẹ máa ronú bí ìgbà yẹn mọ́ o. Things have changed. Ẹ ronú bí wípé ẹ ti wà ní ojú táyé lásìkò yìí. Think about the future. Bring yourself out of that. Àwọn ìgbà yẹn, though your song are still relevant, àwọn orin yẹn wọ́n sì jẹ́ evergreen tí mo sì máa ń rí àwọn èèyàn tí wọ́n ṣe kìíní tí wọ́n ṣe nǹkan tí wọ́n jẹ́ lẹ́nu till now. Àsọ̀rọ̀ mátà sí all those alábàárìn. Àwọn èèyàn sì ń kọ àwọn track kan tàbí kejì, jígí mi kò gbọ́dọ̀ fọwọ́ jígí. People use it to celebrate their father. And when it's tó bá ti jẹ́ ọjọ́ Mother's Day, àwọn èèyàn tún lò. So you have to get it right now. Ẹ fi gbogbo àwọn ìtújúlẹ̀, nǹkan ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ẹ jẹ́ káwọn yẹn ti lọ. Ẹ ní láti tún okùn ṣòkòtò yín, ẹ ní láti tún so. For you to be relevant back, good music still sells. Bisola Oke Eleyele, good music still sells. I will not agree. Lótìtọ́ àti lódodo, nǹkan tẹ́ ń là kọjá lásìkò náà ló lè fà á. Because when I watched the video, both the first one and the second one, I was thinking from different angle that frustration, depression, oríṣiríṣi àwọn nǹkan tí àǹtí yìí ti là kọjá ló jẹ́ kó di wípé ó ń sọ àwọn gbólóhùn yẹn jáde. Ẹnì kan ló mọ̀ lóòótọ́ àti lódodo, ẹnì kan ló mọ̀ láàbúrò ní kan wá. So Bisola Oke Eleyele, my candid advice to you is just for you to position yourself, your music, kí làwọn bí tó yẹ kẹ́tẹ́ upgrade ara yín lé wọn lórí. That's one thing I just want to do. Ọgbọ̀n ọ̀pá gbọ̀, afẹ́fẹ́ ní gbé lọ. We need to be sincere with what is happening. Good music still sells. And if only you can position your music in the right path. No, that's why I said go back to your drawing board and discover where ní gbogbo kíní yẹn ti wọ́ wá. So tọ́lọ́mọ bá ṣe tí gbogbo àwọn kan yẹn bá là kọjá tí mo dẹ̀ nígbàgbọ́ pé máa là kọjá when you overcome these challenges. Ó kọ̀ wáyé bẹ́ẹ̀ ni. I'm sure you overcome it if you did not give up, if you did not relent. So good music still sells. Àwọn èèyàn tó ń kọ good music wọ́n ṣe ń rí owó lórí ẹ̀. Okay, the next one, very quick one. Ìmọ̀ràn tèmi wá fẹ́ ní fún àǹtí wa ní wípé níwájú ò bá ṣe lọ ẹ̀yin máa ṣe padà sí o. Iṣẹ́ orin ò bá ṣe é ṣe ẹ̀fọ́rinlẹ̀ múṣẹ́ mi. Ẹ gbìyànjú kẹ́ ẹ change occupation yín. Ẹ wáṣẹ́ mi bí èèyàn kọrin gospel lójú tèmi kò ń ṣiṣẹ́. Ó yẹ kéèyàn níṣẹ́ lọ́wọ́. Ìyá wa ẹ lọ níṣẹ́ lọ́wọ́. Ìmọ̀ràn tèmi nìyẹn o.
ìyẹn máa pè ju wípé ẹ wá online ẹ wá máa sun ẹkún kẹlẹ́ máa para yín torí kíni torí pé ẹ̀rọ ń jẹjẹ a lot of iṣẹ́ ló wà tẹ́ ẹ lè ṣe ṣẹ́gbọ́ ìmọ̀ràn mi nìyẹn o thank you. quick one ni mo fi ń ṣe is that tí eléyìí á jẹ́ pé tí iwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí. That is why you need to plan ahead. Àwọn Yorùbá máa ń sọ pé plan A, àwọn Yorùbá máa ń sọ pé plan A àti plan B. If music is not favoring you again, why don't you fall on something else? Yes. Why don't you try to do something else? And this you should have done in the past when things are getting at the peak. Nígbà tí gbogbo ẹ̀ ń dùn, ẹ̀yin náà bá ti fi èní pè tí ọ̀la sílẹ̀. Ẹ kò lè sọ wípé ẹ fẹ́ relent totally on music. Mo ní àwọn èèyàn kan tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe music lẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n tún ṣe another business lẹ́gbẹ̀ẹ́ kan. Even though ayé mọ̀ wọ́n gbajúgbajà èèyàn ni wọ́n dáadáa, ṣùgbọ́n oníyẹn làwọn èèyàn mọ̀ wọ́n mọ́. Still yet wọ́n ṣe side hustle business kan. Mo ti láǹfààní láti meet àwọn gbajúgbajà olórin tí wọ́n dẹ̀ ń sọ fún mi pé Fẹ́lẹ́ a lè kó gbogbo ẹyin wa sínú àpẹẹrẹ kan, àwa náà gbọ́dọ̀ tí iṣẹ́ orin ò bá lọ a tún gbọ́dọ̀ sọ pé a gbọ́dọ̀ lè ṣe léyìí. So Bisola Oke Eleyele, ohun tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Maybe during the time you were raining tí gbogbo ẹ̀ ń wá tí fíìmù ń wá ẹ̀rọ gbàbẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀rẹ́ ní tayín lólobó pé ó dẹ̀ fi owó yẹn ṣe nǹkan báyìí. But now is the best time for you to do that. Bí àwọn ìrànlọ́wọ́ ṣe ń wọlé fún ẹ yìí, bí àwọn ìrànlọ́wọ́ ṣe ń dìde yìí, if truly you don't want to go into music again, if truly you said good music don't stay again, then try to go into something else. I believe before music there's something you were into. If you think music is not your way again, try to go into something else. Don't put all your eggs in one basket. Ẹ máa sọ wípé music ọ̀pọ̀lá pé díẹ̀ la fi fún. Ayé ti di nǹkan míì báyìí tó yẹ pé orin everybody fẹ́ kọrin ni. But tẹ́ bá lọ torí ẹ̀ mo ṣe sọ pé ẹ má lọ fi gbogbo àwọn ìgbà yẹn ṣe pẹ̀lú àsìkò yìí. And this goes to all gospel musicians. Try to learn from this. Ẹ fi èní pè tí ọ̀la sílẹ̀. Ayé ń yẹ lásìkò yìí ó dáa púpọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ rọjọ́ iwájú. Má sọ pé todo ti ń da lásìkò yìí, má sọ pé todo ti ń dùn, todo ti ń ṣe bẹ́ẹ̀ kó wá sọ pé bó ṣe máa lọ títí nìyẹn. Ìgbà ò lọ bí òréré o. Ayé ò lọ bí ọ̀pá ìbọn. Àtòrè láyé. So fún gbogbo ẹ̀yin olórin kí n tẹ́ ń ṣe gospel musician nìkan, gbogbo àwọn olórin pátápátá ẹ try láti fi èní pè tí ọ̀la sílẹ̀. Ẹ pọn mílẹ̀ dùn gbẹ. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ohun tó ṣẹlẹ̀ sí Bisola Eleyele. So lórí ọ̀rọ̀ yìí mi ò ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù. Ẹ má gbàgbé ibi tí mo ti ń bọ̀, kí wọ́n discover ara wọn, ibi tí wọ́n ti ṣì, kí wọ́n padà lọ sí go back to your drawing board, kí wọ́n lọ gbé yẹ̀wò dáadáa. And people, let's try to salute her courage. Don't let us blame her. Ẹ má jẹ́ ká bú wọn lásìkò yìí. Ẹ jẹ́ ká ràn wọ́n. Ẹ jẹ́ ká kún wọn lọ́wọ́. Ọ̀nàkọ́nà tí a bá lè ṣe ìrànlọ́wọ́ jẹ́ ká ṣe. Wọ́n ti ṣe, wọ́n ti jáde. So let her be. Tó bá lè ràn lọ́wọ́ fine, tó bá lè ràn lọ́wọ́ fine. So please, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ àlùfàǹṣá sí Bisola Oke Eleyele now. And also, good music still sells. Mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ yẹn dájú. Gbogbo tó ṣẹlẹ̀ sí Bisola Oke Eleyele, gbogbo ẹ̀yin olórin gbajúgbajà olórin tó ń yẹ lẹ́ni ẹ fi èní pè tí ọ̀la sílẹ̀ o. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Tó bá jẹ́ pé àkọ́kọ́ tí ń rẹ̀, ẹ má gbàgbé láti like, comment, kẹ́tẹ̀ subscribe. Ire o, ire kàbìtì. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owoyemi, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.